Africa Content TV.
àwọn security nìkan ẹ̀yin security ẹ̀rẹ̀ wá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà lójú àgbo yìí. Àwọn kọ́mítì nìkan ni àbẹ́rí bí gbogbo ọdún pé bọ́ọ̀lù tí wọ́n àwọn ẹgbẹ̀rún ìsìn lọ́wọ́ ẹ̀jẹ̀ bá wa mú wọn kúrò bẹ́ẹ̀. Gbogbo ẹni tí rí bọ́ọ̀lù tó wà lẹ́yìn fọ́ọ̀nù tí wọ́n rí bọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀jẹ̀ kúrò bẹ́ẹ̀. Security personnel send into action. Nígbà tí